nǹkan tí Ọlọ́run fi hàn mí tó dẹ̀ bá mi sọ nípa ti oṣù kẹfà ọdún yìí àti nípa ti oṣù keje oṣù kẹjọ wọnú December, ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ni mo kọ sílẹ̀ tó pọ̀ gan. Ṣùgbọ́n àwọn eléyìí tó kan Nàìjíríà díẹ̀ àtàwọn tó bá wà ní abroad o, eléyìí tó lè ní ṣe pẹ̀lú wọn nìkan náà mo máa sọ ń bẹ̀. Eléyìí tó ní ṣe pẹ̀lú Amẹ́ríkà, tó ní ṣe pẹ̀lú China, tó ní ṣe pẹ̀lú Russia, òun ni gbogbo àwọn àsọtẹ́lẹ̀ yìí. Ṣùgbọ́n nílẹ̀ Yorùbá náà ìjà àgbà, Ọlọ́run sọ pé ìjà àgbà méjì máa wà, ìjà àgbà méjì ó máa wà nílẹ̀ Yorùbá, pé ìjà yóò sì ní tán, yóò kọjá lọ bẹ́ẹ̀ wọdún tó tún ń bọ̀ náà ni. Pray for Saudi Arabia. I saw something in Arab, a kind of tragedy in Arab. Ẹ gbàdúrà fún Arab. Ṣé mọ̀ pé last week bí ọ̀sẹ̀ bíi méjì mo ṣe rọra sọ tàbújá wẹ́rẹ́ nìyẹn kí explosion tó ṣẹlẹ̀ ń bẹ̀. Pray for Arab nation in general. Ẹ gbàdúrà fún wọn. Ìjà yóò ṣẹlẹ̀ láàrin àwọn olóṣèlú àti àwọn ọba. Ìṣe rí láti oṣù kẹrin oṣù karùn-ún títí wo oṣù kẹfà ọdún yìí, àwọn ìṣẹ̀lẹ̀ tó jọra wọn òun ni Ọlọ́run sọ wípé ó máa ṣẹlẹ̀. Àwọn náà ló ń ṣẹlẹ̀. Ẹ tẹ́ bá gbọ́ ìfọ̀rọ̀wérọ̀ yẹn tí mo ṣe láìpẹ́ yìí, láìpẹ́ lórí 12star TV náà ni mo wà in particular about Abuja, mo wà in particular about northern part of Nigeria, pé ìṣẹ̀lẹ̀ kan yóò ṣẹlẹ̀. Ó ní mo fi ka ibi tí Ọlọ́run sọ fún wọn, ibi tí Jésù ti sọ̀rọ̀ nínú ìwé Matthew. Ó ní kí ẹni tó wà orí òrùlé kó má wùlọ gbìyànjú àti sọ̀kalẹ̀ torí àwọn ìṣẹ̀lẹ̀ tí ó fa ìpínyà òun ló máa ṣẹlẹ̀. I saw a president. Ó lè jẹ́ former president o, ó lè jẹ́ present. Ṣùgbọ́n mo rí ààrẹ kan tó ṣaláìsí. Some years ago, this same Bill Gates olóhùn announce pé oòrùn tó mú ní ilẹ̀ Áfíríkà ti mú jù. They want to sprinkle something in the air. Few years ago, maybe about 5, 6, 7 years ago, he said it. Ṣùgbọ́n nǹkan yìí Olúwa ní tí wọ́n bá ṣe, tí ìjọba Áfíríkà bá gbàdúrà kí wọ́n máa fẹ́ nǹkan sínú ojú ọ̀run wa láfíríkà, ẹ ṣe àìsàn o. Àìsàn máa kọlu ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn. Ó ní àwọn tí ó kú sì máa pọ̀. Bàbá wa nínú Olúwa kan sọ̀rọ̀ lọ́jọ́ kan láwọn gbàdúrà pé Olúwa kí ló dé tí ìgbé ayé àwọn òyìnbó ṣe yàtọ̀ sí ìgbésí ayé àwa tí a jẹ́ ọmọ Áfíríkà. Ó ní Ọlọ́run sọ wípé ṣe ráwọn òyìnbó lòun fún ẹlẹ́mìí ọgbọ́n, ó ní ṣùgbọ́n ẹ̀yin Áfíríkà ó lòun fún ní ẹ̀mí mímọ́. Yes, tá a ní ẹ̀mí mímọ́ lótìtọ́ àti lódodo, ṣùgbọ́n yẹ káà náà ká apply sense wa. Ìyẹn làwọn olórí wa láàkì láfíríkà, ní gbogbo Áfíríkà. Olórí tó ní ọgbọ́n nílẹ̀ Áfíríkà wọn ò pọ̀. Àwọn ìṣẹ̀lẹ̀ kan máa ń ṣẹlẹ̀ lọ́run tó jẹ́ pé though some of those àwọn event tá à ń sọ yìí a lè explain it scientifically, ṣùgbọ́n ó ní ìjìnlẹ̀ tiẹ̀ náà nípa ti ẹ̀mí. Irú aurora tí mo ń sọ yìí tí ó bá ṣẹlẹ̀ ojú ọ̀run máa green, ó máa di purple, ó máa fẹ́ di blue at the same time. Àwọn colour yìí a máa mix téèyàn máa rí physically, kì í ṣe ojú tẹ̀mí, inú ẹ̀mí kọ́ ni mò ń sọ o. Ẹ̀yin tẹ́ bá wà lórílẹ̀‐èdè yẹn, ṣe rí àwọn àkókò tí ìṣẹ̀lẹ̀ yẹn bá ṣẹlẹ̀, ó ní àwọn nǹkan téèyàn lè ṣe tí ènìyàn bá ti ṣàìsàn lójú ikú, tí wọ́n bá gbé omi sínú ìrì ní òru ọjọ́ yẹn gangan. Àwọn sáàmù bíi 9 ni wọ́n máa kà sí. Bí èèyàn máa ń ṣe mistake according to the book of Ecclesiastes 10:15, ó ní làálàá àwọn aṣiwèrè sú wọn, èèyàn lọ́gbọ́n lórí, ó ní gbogbo nǹkan bọ̀ kò ọgbọ́n rẹ̀ ò tiẹ̀ já sówó. Ẹ máa rẹ́ lòmíì wà nínú ayé tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ báyìí, ó máa ní àìdíà tó pọ̀, ó dẹ̀ máa fún àwọn èèyàn láìdíà, àwọn tó dẹ̀ fún láìdíà dẹ̀ máa rọ́nà lọ, ó máa help àwọn èèyàn láti kọ proposal, àwọn èèyàn dẹ̀ máa rọ́nà lọ, ẹnìyẹn dẹ̀ ṣe wà stand still. Ó kù kankan tẹ́nìyàn ó ṣe. Oṣù kẹfà tí gbogbo wa wà nù rẹ̀ lọ́wọ́lọ́wọ́ ẹ̀ lórúkọ Jésù Kristi àórì tiwa ṣe ń bẹ̀. Agbára Ọlọ́run tá ó fi doníre nínú oṣù yìí lórúkọ Jésù kó wọnú ayé wa lọ. Ìwàláàyè Olú Ọlọ́run àwọn ọmọ ogun tí mú kó gun ayé ènìyàn ó ṣẹ́. Ìwàláàyè Ọlọ́run Apostle Ayọ̀ Babalọ́lá tó ń ra ìgbà ènìyàn padà. Ìwàláàyè Olú Ọlọ́run àwọn ọmọ ogun tá ó fi ayọ̀ la ìyókù ọdún ìjà lórúkọ Jésù kó wọnú ayé wa lọ. Mo gbà ládùúrà ní orúkọ Bàbá, Ọmọ àtẹ̀mí mímọ́, ẹ̀yin àtìlẹ́yìn lórúkọ Jésù ẹ ò ní wọnú ibi. Mystery impartation. Ṣẹ́rí mystery impartation ti oṣù kẹfà ọdún tá a wà yìí, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún iṣẹ́ agbára, iṣẹ́ ìyanu tí Ọlọ́run ti ṣe. Ó níyìn fún iṣẹ́ ìyanu rẹ̀ tí ó ti fi hàn. Ó wá pẹ́ láwọn èrò mímọ́ lọ́nà.
òṣì jẹ́ ìmọ́lẹ̀ wọn lọ́sàn-án lóru, ẹ̀yin áńgẹ́lì dídán lùdòrò wúrà, kí gbogbo yín júbà tẹ̀ ń wo ojú rẹ̀. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún iṣẹ́ agbára àti iṣẹ́ ìyanu tí Ọlọ́run ṣe. Lóòtítọ́ àti lódodo la máa sọ pé kò sí ohun tí Ọlọ́run, ó ní ohun kan wà tọ́lọ́run kò lè ṣe. Èmi máa sọ fáwọn èèyàn kò sí ohun tí Ọlọ́run ò lè ṣe, kò sí àìsàn tí Ọlọ́run ò lè wòsàn. Ìbéèrè tí àwọn èèyàn máa ń béèrè lọ́wọ́ mi ni pé why tó jẹ́ pé some of this deadly disease as you talk about, some of this deadly sickness tí a máa ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí, pé àṣírí ìwo gan ni Ọlọ́run fi ń ṣiṣẹ́ ìyanu yẹn. Ìwọ ló yé, ìwọ ló yé o, ohun tó fi ń ṣagbára rẹ̀, ìwọ ló yé bàbá. Ọlọ́run ló yé, èmi ò dẹ̀ ní sọ yẹn fẹ́yìn. Ṣùgbọ́n nǹkan tí mo mọ̀ tó sì dá mi lójú, táwọn tó dẹ̀ wá sínú ìpàdé àdúrà wa àti àwọn tí wọ́n ń wò wá káàkiri ní àgbáyé, àwọn tí wọ́n ti ń join wa lágbàáyé gan, wọ́n ju àwọn tó wá physically lọ. Tá bá ní physical presence maybe 500 to 1,000, but we have over 10,000 people joining us online tí wọ́n wà káàkiri àgbáyé. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nínú ayé gbogbo yín pátápátá tẹ́ ẹ̀ jẹ́rìí sí agbára Ọlọ́run. Àìsàn cancer Ọlọ́run ti wo àwọn ènìyàn sàn, kidney failure Ọlọ́run ti wo àwọn èèyàn sàn, àwọn tí ọmọ wọn ní autism Ọlọ́run ti wò wọ́n sàn, àwọn tí wọ́n wà in the state of depression Ọlọ́run ti ru ọkàn ayé wọn sókè, ó dẹ̀ ti mú ìràpadà ọ̀tun bá inú ayé wọn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn testimony ohun ní ńláńláńlá ni Ọlọ́run ń ṣe. Mystery impartation for the month of June tá a wà yìí, ọjọ́ 13 oṣù yìí ló tún máa wáyé, aago 10 àárọ̀ sí 2 ọ̀sán ni. Ọlọ́run sọ fún mi pé iye ẹ̀bùn àwọn áńgẹ́lì tá a máa fún àwọn èèyàn ní oṣù kẹfà yìí ó wà fún ìrọ̀rùn, mo kọ sílẹ̀, ó wà fún ìrọ̀rùn, ó dẹ̀ wà fún ìtura. Ọlọ́run dẹ̀ ti sọ gbogbo nǹkan tí a máa ṣe, ìgbésẹ̀ tá a máa gbé. Sáàmù yìí aago báyìí ní kẹ́ka, sáàmù yìí aago báyìí ní kẹ́ka, nǹkan yìí gbólóhùn yìí lẹ máa sọ. Ó ní orúkọ Olúwa Ọlọ́run, ó ní gbogbo ẹni tó bá wá gbàgbọ́ nínú nǹkan yìí tí wọ́n dẹ̀ nípa àtìpín bẹ̀, Ọlọ́run ní ìgbà wọn yóò rọ̀ wọ́n lọ́rùn. Ọlọ́run sọ pé nǹkan ìrọ̀rùn tí òun ń sọ, ó ní bí èèyàn bá ń sunkún fún ọmọ ó ń wá ìrọ̀rùn, ó ní bí èèyàn bá ń sunkún fún aya ó ń wá ìgbà ìrọ̀rùn, ìgbà téèyàn bá láya ìgbà ti rọ̀ lọ́rùn, ó ní ìgbà ìtura yóò dé sínú ayé gbogbo èèyàn. Gbólóhùn méjì tọ́lọ́run sọ fún mi fún oṣù kẹfà yìí nìyẹn, ó ní ìtura àti ìrọ̀rùn, pé ẹ̀bùn tó oṣù kẹfà yìí tó wà fún nìyẹn. Fúnra mi mo ti ṣètò ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀bùn yìí tá a máa fún yín, pa àsọ pé kẹ́ ẹ mówó kankan wá láti gba ẹ̀bùn yìí, bó ṣe jẹ́ nìyẹn. Ṣé wá rí gbogbo ẹni tẹ́ ń wò wá jákèjádò àgbáyé tẹ́ ẹ̀ sí Nàìjíríà, ẹ fọkàn yẹn balẹ̀. Ṣé rí tá a bá ti parí prógráàmù yẹn ní aago 2 ọ̀sán yẹn kàn máa mẹ́sẹ̀gì nípa tiyín gangan. Báwo ni ẹ̀yin náà ẹ ó ṣe ní ipa àtìpínnú nǹkan tí Ọlọ́run sọ. Mo dẹ̀ gbàládùá ní gbogbo ibi tí ẹ ti ń wò ní jákèjádò àgbáyé, ìgbà yìí oṣù kẹfà ọdún 2025 òun náà ni a tún wà yìí, torí pé gbogbo ìbẹ̀rẹ̀ oṣù báyìí náà ni Ọlọ́run máa ń fún wa ní àwọn ìlànà àti ìtọ́ni àwọn ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ nínú oṣù kẹfà ọdún 2025 òun ni mo fẹ́ bá wa sọ. Lára àwọn ìṣẹ̀lẹ̀ yìí dáǹdẹ̀ ní pé ṣe rí láti oṣù kẹrin oṣù karùn-ún títí wọ oṣù kẹfà ọdún yìí, àwọn ìṣẹ̀lẹ̀ tó jọra wọn òun ni Ọlọ́run sọ wípé ó máa ṣẹlẹ̀. Àwọn náà ló ń ṣẹlẹ̀. Ẹ tẹ́ bá gbọ́ ìfọ̀rọ̀wérọ̀ yẹn tí mo ṣe láìpẹ́ yìí, láìpẹ́ lórí Chester TV náà ni mo wà in particular about Abuja, mo wà in particular about northern part of Nigeria, pé ìṣẹ̀lẹ̀ kan yóò ṣẹlẹ̀. Ó ní mo fi ka ibi tí Ọlọ́run sọ fún wọn, ibi tí Jésù ti sọ̀rọ̀ nínú ìwé Matthew. Ó ní kí ẹni tó wà lórí òrùlé kó má wulẹ̀ gbìyànjú àti sọ̀kalẹ̀, torí àwọn ìṣẹ̀lẹ̀ tí ó fa ìpínyà òun ló máa ṣẹlẹ̀, àwọn ìṣẹ̀lẹ̀ tí ò ní agbára. Irú ẹ̀ náà lélẹ̀ tó ṣẹlẹ̀, ẹ wo bíríìjì tó já lọ́dọ̀ Òkè Ọya, tó jẹ́ pé àwọn tí wọ́n ń bọ̀ wọn ò lè wọ Èkó, wọn ò lè wá Ìbàdàn mọ́, wọ́n dúró síbi tí wọ́n wà. Ẹ rí i pé ṣe rí tí Ọlọ́run bá ń sọ̀rọ̀, ó máa fi àwọn nǹkan kan wéra àwọn ìgbà míì. Ọlọ́run lè má sọ pàtíkúlà pé ìlú yìí gangan o, ṣùgbọ́n nínú ọ̀rọ̀ Ọlọ́run a ó ti mọ nǹkan tí Ọlọ́run gbìyànjú àti jẹ́ kó yé wa ń bẹ̀. Ó lẹ́ni tó wà lórí òrùlé kó má gbìyànjú àti wá sílé, ṣùgbọ́n nígbà tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀, mo dẹ̀ sọ fún wa pé ní Òkè Ọya, mo dárúkọ Àbújá àti ní North, ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tí bíríìjì já ní Àbújá náà, explosion ṣẹlẹ̀. Kì í ṣe wípé bóyá à ń sọ pé kí ibi kó ṣẹlẹ̀ sí ẹnikẹ́ni, irọ́.
ṣùgbọ́n fún ẹni tó bá létí láti gbọ́ ohun tí ẹ̀mí ń sọ, àwọn ìṣẹ̀lẹ̀ kan wà tó jẹ́ pé kò sí àdúrà tá a lè gbà sẹ́ẹ̀, ó máa ṣìṣẹlẹ̀ náà ni. Ṣùgbọ́n ìdí tọ́lọ́run fi máa ń sọ ni wípé fún ọmọ Ọlọ́run, fún àwọn Christian àti ẹni tó bá létí láti gbọ́ ohùn ẹ̀mí, kí wọ́n gbàdúrà kí ibi tó wà níbẹ̀ kó má bàa ṣẹlẹ̀ sí wọn. Ní oṣù kẹrin ọdún ìmúni ẹ gbàdúrà fún accident, ó máa pọ̀ o. Oṣù karùn-ún ẹ gbàdúrà o. Ṣe rí the same occurrence náà sì tún wà, torí àmì tó sì wà lọ́wọ́lọ́wọ́ báyìí sì ń sọ fún wa pé ní oṣù kẹfà yìí náà ẹ jẹ́ kí gbogbo ọmọ Ọlọ́run tó gbàdúrà. Ẹ wo ètò ṣẹlẹ̀ sí àwọn Kano football ṣe athletics ní Kano, tí about 21 people ni wọ́n kú nínú ìjàmbá mọ́tò ní ọjọ́ kan ṣoṣo. Nípa tàwọn ọmọ iléèwé, Ọlọ́run ní kí gbogbo òbí kẹ́ gbàdúrà lórí àwọn ọmọ tí wọ́n ń lọ iléèwé lọ́wọ́lọ́wọ́. Ẹ rí ọmọ tí màmá ẹ̀ sọ fún wípé ìyá ló ní iléèwé WAEC lọ́mọ lọ ṣe, ìyá lọ pàdé ọmọ ní mọ́ṣúárì. Lórúkọ Jésù, gbogbo òbí tó ń gbọ́ mi ẹ ò ní fojú sunkún ọmọ yín. Lórúkọ Jésù sẹ́ẹ̀, gbogbo òbí tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ ẹ ò ní fojú sunkún àwọn ọmọ yín. Ẹ jẹ́ ká gbàdúrà dáadáa o. Àwọn ìṣẹ̀lẹ̀ tó lágbára tó bani lẹ́rù máa ṣẹlẹ̀. Ṣùgbọ́n ẹ jẹ́ kí n wá tán fún yín ní ayọ̀ ọbẹ̀. Ó ní pé ṣe rí nínú oṣù kẹfà yìí, oṣù kẹfà tá a wà yìí, orí ọ̀fẹ́ wà fún àwọn tí wọ́n ti jà ní ọdún pípẹ́ láti reconcile. Tí wọ́n bá gbégbèsè nínú oṣù kẹfà yìí, ó máa ṣeé ṣe, ọ̀nà yẹn yóò là nínú oṣù kẹfà yìí. Ẹ jẹ́ kí wọ́n máa sọ, kí mo sì ń padà bọ̀ lórí àwọn yẹn. Ṣé rí nípa ti ilẹ̀ àwọn ọba, àwọn olóṣèlú, mo ti sọ torí pé kì í ṣe fún oṣù karùn-ún nìkan ni àsọtẹ́lẹ̀ yẹn wà fún. Àsọtẹ́lẹ̀ yẹn wà fún oṣù karùn-ún, oṣù kẹfà, oṣù keje, kódà tó fi wọnú oṣù kọkànlá ọdún tá a wà yìí ni àsọtẹ́lẹ̀ yẹn, ni gap tí àsọtẹ́lẹ̀ yẹn wà. Òun náà ni wípé ìjà yóò ṣẹlẹ̀ láàárín àwọn olóṣèlú àti àwọn ọba. Ẹ jẹ́ kí àwọn ẹni tó bá tún létí, ẹ jẹ́ kí wọ́n gbọ́, torí pé bọ́lọ́run ọba ọ̀run ti máa ń sọ̀rọ̀ nígbà ni, ó tún bá wa sọ̀rọ̀ bẹ́ẹ̀ lónìí. Arákùnrin òótọ́ ni nǹkan tó bá ti wí fún ọ, ó ní ṣáà gbọ́ràn. Ó ní ìkìlọ̀ tó wà ń bẹ̀, ìyẹn lórí ti ọ̀rọ̀ àwọn olóṣèlú, torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí Ọlọ́run fi hàn mí tó dẹ̀ bá mi sọ nípa ti oṣù kẹfà ọdún yìí àti nípa ti oṣù keje, oṣù kẹjọ wọnú December, ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ni mo kọ sílẹ̀ tó pọ̀ gan. Ṣùgbọ́n àwọn eléyìí tó kan Nàìjíríà díẹ̀ àtàwọn tó bá wà ní abroad o, eléyìí tó lè ní ṣe pẹ̀lú wọn nìkan náà mo máa sọ ń bẹ̀. Eléyìí tó ní ṣe pẹ̀lú Amẹ́ríkà, tó ní ṣe pẹ̀lú China, tó ní ṣe pẹ̀lú Russia, ó ní gbogbo àwọn àsọtẹ́lẹ̀ yìí. Ṣùgbọ́n nílẹ̀ Yorùbá náà ìjà àgbà, Ọlọ́run sọ pé ìjà àgbà méjì máa wà, ìjà àgbà méjì ó máa wà nílẹ̀ Yorùbá, pé ìjà yóò sì ní tán, yóò kọjá lọ bẹ́ẹ̀ wọ ọdún tó tún ń bọ̀ náà ni. Ìjà àgbà méjì ní ilẹ̀ Yorùbá, òun ni Ọlọ́run sọ wípé eléyìí yóò ti ṣẹlẹ̀, ìjà àwọn àgbààgbà méjì. Ẹ jẹ́ kí a tún fi èsì yẹn náà, mi ò sọ pé ká gbàdúrà lórí rẹ̀ torí pé Ọlọ́run sọ pé bóyá kò ní ṣẹlẹ̀, ẹ kàn jẹ́ ká fi èsì ni, ìyẹn lórí àwọn ọba àti lórí àwọn olóṣèlú. Bákan náà mo sọ wípé ẹ jẹ́ ká gbàdúrà lórí ìkún omi. Tẹ́ bá lọ gbọ́ àsọtẹ́lẹ̀ tí mo sọ ní January ọdún tá a wà 2025, mo ní December and January ẹ jẹ́ á gbàdúrà o pé there is going to be flood. Ẹ̀yin náà ẹ jẹ́ ká wò, òjò tó rọ̀ náà kì í ṣe òjò tó tì pọ̀ lọ títí o, ṣùgbọ́n Ọlọ́run ní ká gbàdúrà pé because mo sọ ní December àti January, mo ní I saw a city completely submerged. Odidi ìlú. Ẹ jẹ́ á gbàdúrà dáadáa. Ní ìpínlẹ̀ Èkó, òjò tó rọ̀ lánàá, òjò yẹn ò tó nǹkan kan, ṣùgbọ́n àwọn ìkún omi tó ti ẹ̀bàyàn lẹ́rù ó ṣẹlẹ̀ nílùú Èkó tá a wà yìí. Ẹ jẹ́ kí gbogbo ọmọ Ọlọ́run gbàdúrà. Mo dẹ̀ sọ nígbà tí wọ́n béèrè lọ́wọ́ mi pé kí wàá lè a fẹ́ ṣe sí i, mo ní ìwẹ́ ṣe rí àwọn kankan wà tó jẹ́ pé is not a natural disaster, àwọn kan wà tó jẹ́ pé they are artificial disaster, àwọn míì wà tó jẹ́ pé ìbínú Ọlọ́run ni. But nínú àwọn ìkún omi tí yóò ṣẹlẹ̀ ní ọdún yìí àti àwọn kan tí Ọlọ́run sọ pé omi sì máa gbá àwọn míì lọ lọ́dún yìí, ṣùgbọ́n ẹni tó bá létí kó gbọ́, àwọn tí wọ́n bá ń gbé agbègbè tó bá súnmọ́ omi, tó mọ̀ wípé this area is prone to flood, tó mọ̀ pé ó ṣeé ṣe kí ìkún omi ṣẹlẹ̀ ńbẹ̀, ẹ jẹ́ á fi àwọn agbègbè yẹn sílẹ̀ ní àwọn àkókò tá a wà yìí, torí pé ìkún omi máa ṣẹlẹ̀, àwọn kan ó sì bá lọ. Ṣùgbọ́n lórúkọ Jésù ò ní pàdánù àwọn olólùfẹ́ rẹ.
gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi lọ́dún ìjàmbá tí ayé ò péjọ sunkún lórúkọ Jésù kò ní ṣẹlẹ̀ lórí rẹ, kò ní ṣẹlẹ̀ lórí ìdílé yín lórúkọ Bàbá, Ọmọ, Ẹ̀mí Mímọ́. Ìjàmbá ibi, ìjàmbá ìkún omi, ìjàmbá iná lórúkọ Jésù kò ní ṣẹlẹ̀ sí yín. Ìyẹn lórí ti ọ̀rọ̀ flood ní oṣù tá a wà yìí wọ oṣù tó ń bọ̀. Kì í ṣe pé oṣù yìí nìkan ló máa ṣẹlẹ̀ o, oṣù keje, oṣù kẹjọ, bẹ́ẹ̀ ni ẹ jẹ́ á gbàdúrà lórúkọ Jésù ibi ò ní ṣẹlẹ̀ sí gbogbo àwa tá à ń gbọ́ wa. Ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà mo máa ń sọ̀rọ̀ nípa àwọn ìṣẹ̀lẹ̀ kì í ṣe nínú ayé yìí nìkan. Pọ́ọ̀lù àpọ́sù ní tó bá jẹ́ wípé ayé yìí nìkan ni ìrètí wa mọ́, ó láwa ni àbòsí jùlọ. Ìyẹn túmọ̀ sí pé kì í ṣe heart tá a wà yìí nìkan is the last thing that will happen to us. Bíbélì sọ́nà ìwé Revelation ó ní mo rí ayé kan tó ń ti ọ̀run sọ̀kalẹ̀ bí ọkọ ìyàwó. Bíbélì wípé ayé tìṣáájú ó ní kò sì sí mọ́, which means pé there are a lot of other words tí Bíbélì kò sọ directly ṣùgbọ́n ó wà nínú Bíbélì pé àwọn ayé pọ̀ ní oríṣiríṣi. So àwọn ìṣẹ̀lẹ̀ tí ó ń ṣẹlẹ̀ ní àwọn ayé míì ó ní effect lórí ayé tiwa náà. Àwọn ìṣẹ̀lẹ̀ kan wà tó jẹ́ pé ó máa ń ṣẹlẹ̀ láyé tí ojú ọ̀run tó máa yí padà. Ojú ọ̀run wa tá a bá wò ní Nàìjíríà ìṣádà kó black, kó dark, àbí kó white, àbí kó fẹ́ blue. Àwọn ojú ọ̀run táwa máa ń rí nìyẹn. Ṣùgbọ́n àwọn orílẹ̀-èdè kan wà bíi Norway àti àwọn orílẹ̀-èdè kan náà ní àwọn apá ibìkan ní Amẹ́ríkà àti àwọn apá àbùkọ̀kan nínú ayé. Ojú ọ̀run tí wọ́n máa àkókò kan wà tí ojú ọ̀run yìí máa yàtọ̀. Bíbélì sọ nínú ìwé Mátíù ó ní gbogbo agbára ojú ọ̀run ni a ó mì tìtì. Ó ní àwọn olùgbé ayé ó sì bẹ̀rù. Ó ní nítorí nǹkan tó ń bọ̀ wá sórí wọn. Àwọn ìṣẹ̀lẹ̀ kan máa ń ṣẹlẹ̀ lọ́run tó jẹ́ pé though some of those àwọn event tá à ń sọ yìí a lè explain it scientifically, ṣùgbọ́n ó ní ìjìnlẹ̀ tiẹ̀ náà nípa ti ẹ̀mí. Irú òrórà tí mo ń sọ yìí tí ó bá ṣẹlẹ̀ ojú ọ̀run máa green, ó máa di purple, ó máa fẹ́ di blue at the same time. Àwọn colour yìí a máa mix téèyàn máa rí physically, kì í ṣe ojú tẹ̀mí, inú ẹ̀mí kọ́ ni mò ń sọ o. Ẹ̀yin tẹ́ bá wà lórílẹ̀‐èdè yẹn ṣe rí àwọn àkókò tí ìṣẹ̀lẹ̀ yẹn bá ṣẹlẹ̀. Ó ní àwọn nǹkan téèyàn lè ṣe tí ènìyàn bá ti ṣàìsàn lójú ikú tí wọ́n bá gbé omi sínú ìrì ní òru ọjọ́ yẹn gangan. Àwọn sáàmù bíi 9 ni wọ́n máa kà sí. Bí ènìyàn bá ti wá ìrètí nínú ayé ní àwọn àkókò yẹn, ó ní àwọn sáàmù tí wọ́n máa kà sí. Irú ìṣẹ̀lẹ̀ yẹn tí ẹnìyẹn ó dẹ̀ fomi yẹn wẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀, yóò dẹ̀ rí awo tí wọ́n ń pè ní ìrírí agbára Ọlọ́run. Mystery àwọn nǹkan tí Ọlọ́run fi hàn mí nínú ayé òun ni nǹkan tí mò ń sọ yìí. Tó bá bóyá kọ́dún yìí tó parí màá wò tó bá sì máa ṣẹlẹ̀ l'Amẹ́ríkà, màá sọ fẹ́yìn tẹ́ bá wà l'Amẹ́ríkà. Ẹ̀yin tẹ́ bá wà Norway, àwọn kan tiẹ̀ pè mí láti Norway tán lóòótọ́ ni nǹkan tí mo sọ. Ó máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Ẹ̀yin tẹ́ bá wà ní àwọn agbègbè yìí, tẹ́ bá ti gbọ́ announcement pé ojú ọ̀run máa yí padà, ẹ pè mí. Màá sọ àwọn nǹkan tẹ́ máa ṣe ní àwọn àkókò yẹn. Ṣùgbọ́n ẹ wá jẹ́ kí n sọ̀rọ̀ nípa ti sáyẹ́ǹsì. Kí ló wà fà gan tí ojú ọ̀run fi ń rí báyìí ní àwọn àkókò yẹn? Number 1 ni pé ṣe rí agbára àwọn particles kan wà tó yẹ pé bí oòrùn ṣe ń ràn bẹ́ẹ̀ ni àwọn bíi ooru gbígbóná pẹ̀lú àwọn particles kan wọ́n ń ya jáde lára oòrùn. Ṣe rí ayé tá a dẹ̀ wáyé ó dàbí bọ́ọ̀. Nígbà tí àwọn particles bá ń bọ̀, ibì kan wà ní orí ayé, ìkan wà ní ìsàlẹ̀ ayé báyìí, wọ́n ń pè ní magnetic field. Òun ló wà. Àwọn kinní bí àwọn particles yẹn bá ṣe ń bọ̀ látara oòrùn, magnetic field yẹn ló máa ń gba àwọn kinní yẹn mọ́ra, eléyìí tó wà lórí àti eléyìí tó wà nísàlẹ̀. Tí wọ́n bá ti gbà mọ́ra, á mú kí àyípadà bá ojú ọ̀run ní àwọn tó bá fọ̀ sí country yẹn bíi Norway àti àwọn apá kan ní bíi Amẹ́ríkà. Wọ́n máa rí ní Alaska, wọ́n máa rí ní Washington, wọ́n máa rí ní àwọn ibì kọ̀ọ̀kan náà ní orílẹ̀-èdè Amẹ́ríkà bẹ́ẹ̀ àti àwọn ibòmíì nínú ayé tá a wà yìí. Àwọn nǹkan tó ń fà á nípa ti sáyẹ́ǹsì nìyẹn. Ṣùgbọ́n nípa ti ẹ̀mí, Ọlọ́run ṣe àwọn ohun gbogbo wọ̀nyí lọ́jọ̀ fún ayé. Ó ní ohun gbogbo tí èmi Ọlọ́run dá ó ní dáradára ni. Ó ní ṣe rí àkókò yìí màá fẹ́ kí gbogbo ọmọ Ọlọ́run gbàdúrà o, ẹ gbàdúrà dáadáa o. Àwọn ìṣẹ̀lẹ̀ máa ṣẹlẹ̀, mo sọ ní oṣù kẹrin, mo ní ẹ rí àwọn ìṣẹ̀lẹ̀ tó lágbára tó máa ṣẹlẹ̀ nínú ayé tá a wà yìí. Láìpẹ́ yìí ni àwọn kan tí wọ́n lọ ṣe tourism tí òkè ńlá ti ná ooru gbígbóná bú jáde nínú òkè. Mo sọ nínú oṣù kẹrin, tẹ́ bá lọ gbọ́ àwọn interview tí mo ṣe nínú oṣù kẹrin, àwọn ìṣẹ̀lẹ̀ yìí ló máa ṣẹlẹ̀.
mo dẹ̀ sọ wípé ní àwọn apá ibìkan nínú ayé wọ́n máa rí alien physically, wọ́n máa capture wọn nínú ọdún tá a wà yìí. Either dead or alive, they will see them, they will report it. This year 2025. Bá rí àwọn kan o, ẹ̀yin tẹ́ ti rí i pé bóyá èèyàn yín àbẹ́ ti gbọ́ rí pé ẹnìkan sick nínú ayé yìí. Èèyàn máa ń ṣe mistake according to the book of Ecclesiastes 10:15. Ó ní làálàá àwọn aṣiwèrè sú wọn, èèyàn lọ́gbọ́n lórí, ó ní gbogbo nǹkan bọ̀ kò ọgbọ́n rẹ̀ ò tiẹ̀ já sówó. Ẹ máa rẹ́ lòmíì wà nínú ayé tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ báyìí, ó máa ní àìdíà tó pọ̀, ó dẹ̀ máa fún àwọn èèyàn láìdíà, àwọn tó dẹ̀ fún láìdíà dẹ̀ máa rọ́nà lọ, ó máa help àwọn èèyàn láti kọ proposal, àwọn èèyàn dẹ̀ máa rọ́nà lọ, ẹnìyẹn dẹ̀ ṣe wà stand still. Ó kù kankan tẹ́nìyẹn ó ṣe. Lẹ́yìn ni mo rí tí ìjọba pàápàá olórí orílẹ̀-èdè ààrẹ wa lórílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu tí wọ́n wá commission àwọn ọ̀nà kan. Àwọn èèyàn ní àṣebẹ́ ti sọ wípé ọdún yìí kò sí nǹkan kan tí ká máa expect. Mo ní so ṣé ọ̀nà tí wọ́n lọ commission ó ti wá jẹ́ nǹkan tó hard value mọ́ life yìí. Kì í ṣe pé mi ò kí wọn, owó ni wọ́n ná o, ṣùgbọ́n gbogbo agenda yẹn náà torí 2027 ni. Ṣùgbọ́n mo fojú ẹ̀mí wò pé ṣé ọ̀nà ẹ̀ gan ṣé wọ́n ó tẹ̀ parí ẹ̀ ṣáájú àkókò yìí. Ṣùgbọ́n kí wọ́n bá sọ pé mò ń takò ìjọba, ẹ ṣáà jẹ́ kí n fi síbẹ̀. Ṣùgbọ́n kọ́rọ̀ máa yí ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa náà, ìyẹn ò jù bẹ́ẹ̀ lọ. Lórí ìyẹn kò sí nǹkan kan tó máa ṣẹlẹ̀, gbogbo ẹ̀ náà torí election ni, torí election. Lẹ́yìn ẹ̀ náà ni Bill Gates tó ń wá sí Nàìjíríà, wọ́n fún láwọ́ọ̀dù. And these people they don't mean well for Africa. Mo máa ń sọ all the time. Wọn ò ní, àwọn òyìnbó ò ní èrè kankan tí wọ́n fẹ́ ṣe fún wa ní ilẹ̀ Áfíríkà. Àwọn olórí wa ló jẹ́ pé ṣe rí nǹkan tí wọ́n fẹ́ jẹ náà wọ́n ṣe ń tẹ̀lé àwọn òyìnbó. Some years ago this same Bill Gates olóhàn náà sí pé oòrùn tó mú ní ilẹ̀ Áfíríkà ti mú jù. They want to sprinkle something in the air. Few years ago, maybe about 5, 6, 7 years ago, he said it. It's in the news. Ẹ lọ wò ó. Ṣùgbọ́n nǹkan yìí Olúwa ní tí wọ́n bá ṣe, tí ìjọba Áfíríkà bá gbàdúrà kí wọ́n máa fẹ́ nǹkan sínú ojú ọ̀run wa láfíríkà, ẹ ṣe àìsàn o. Àìsàn máa kọlu ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn. Ó ní àwọn tí ó kú sì máa pọ̀. Ṣé Ọlọ́run tó dá ilẹ̀ Áfíríkà kò mọ sáìsì tó yẹ kó yín oòrùn sí kó tó dá ilẹ̀ Áfíríkà? Tóyìnbó kan ṣẹ̀ máa wá sọ pé kí ló kan òyìnbó àti Áfíríkà together? Ó dẹ̀ ní gbogbo àwọn tí wọ́n fẹ́ gba ilẹ̀ Olúwa fún ara wọn ní ìní, Ọlọ́run máa ṣe wọ́n gbé àgékù koríko. Torí pé lójú àwọn òyìnbó yìí ó kàn máa ń dùn mí pẹ̀lú àwọn olórí wa láfíríkà yìí náà ni. Torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn olórí wa wọn ọ̀gbọ́n, òyìnbó náà máa sá tẹ̀lé. Lóòótọ́ àti lódodo àjọ máa gbé papọ̀ náà ni, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó yẹ kó rí tiwa náà pé kó yẹ ká lè dá nǹkan ṣe. Tí Áfíríkà bá fẹ́ ṣe technology kan lónìí, you need to go to them láti gba authority. A dẹ̀ sọ nínú pé we are a sovereign nation, one nation under God. Ṣé Ọlọ́run create òyìnbó yàtọ̀ sí Yorùbá ni? Bàbá wa nínú Olúwa kan sọ̀rọ̀ lọ́jọ́ kan, láwọn gbàdúrà pé Olúwa kí ló dé tí ìgbé ayé àwọn òyìnbó ṣe yàtọ̀ sí ìgbésí ayé àwa tí a jẹ́ ọmọ Áfíríkà. Ó ní Ọlọ́run sọ wípé ṣe ráwọn òyìnbó lòun fún ẹlẹ́mìí ọgbọ́n, ó ní ṣùgbọ́n ẹ̀yin Áfíríkà ó lòun fún ní ẹ̀mí mímọ́. Mo ní yes, a ní ẹ̀mí mímọ́ lótìtọ́ àti lódodo, ṣùgbọ́n yẹ káà náà ká apply sense wa. Ìyẹn làwọn olórí wa láàkì láfíríkà, ní gbogbo Áfíríkà. Olórí tó ní ọgbọ́n nílẹ̀ Áfíríkà wọn ò pọ̀. I saw a president, ó lè jẹ́ former president ó dẹ̀ lè jẹ́ present, ṣùgbọ́n mo rí ààrẹ kan tó ṣaláìsí. Mi ò wá sọ pé Nàìjíríà in particular, Ọlọ́run ló mọ ibi tí ó ti ṣẹlẹ̀, ṣùgbọ́n Ọlọ́run fi hàn mí pé ìṣẹ̀lẹ̀ máa ṣẹlẹ̀. Ẹ gbọ́ pé ààrẹ kan ó kú, ẹ jẹ́ á gbàdúrà. Ẹ̀yin tó bá jẹ́ pé fámílì ààrẹ kan ni ẹ gbàdúrà fún ààrẹ o. Èmi ò sọ pé ààrẹ Nàìjíríà tó wà ń bẹ̀ o, mi ò sọ bẹ́ẹ̀, ṣùgbọ́n Ọlọ́run fi hàn mí pé ààrẹ kan, mo rí ààrẹ, ó lè jẹ́ former president, mo rí pé ó jáde láyé. Bákan náà, let's pray for Saudi Arabia. I saw something in Arab, a kind of tragedy in Arab. Ẹ gbàdúrà fún Arab. Ṣé mọ̀ pé last week bí ọ̀sẹ̀ bíi méjì mo ṣe rọra sọ tàbújá wẹ́rẹ́ nìyẹn kí explosion tó ṣẹlẹ̀ ń bẹ̀. Pray for Arab nation in general. Ẹ gbàdúrà fún wọn.